Ẹ káalẹ́, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lóde sojú ọ̀ràn yín láti iléeṣẹ́ Nta Ijebu Ode. Adétóyè Adémilóko níròyìn, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Nígbà tí ayé ṣe ń gbìyànjú síwájú nínú ìdàgbàsókè ìmọ̀ ayélujára àti ìmọ̀ ẹ̀rọ, àwọn alẹ́nulọ́rọ̀ ní ẹ̀ka ètò ìbánisọ̀rọ̀ ti ń kéde àkíyèsí pẹ̀lú ìtọ́sọ́nà kíkún nípa ìmúlò àwọn ìròyìn kí wọ́n lè dènà ìtànkálẹ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí awuyewuye. Olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas àti alákòóso fún ètò ìròyìn àti ìtanijí Muhammad Idris pẹ̀lú àwọn tó sọ̀rọ̀ níbi àpérò ẹlẹ́ẹ̀kejì tí ẹgbẹ́ agbẹnusọ orílẹ̀-èdè yìí ṣe àgbékalẹ̀ rẹ̀. Ayọ̀dèjì Mákindé ló jábọ̀ ìròyìn náà. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí dídásí àti ìtẹ́wọ́gbà tí wọ́n ṣe lórí ìpè pàjáwìrì fún ìpínlẹ̀ Rivers pé kì í ṣe fún gbígba ẹ̀san láàrin àwọn olóṣèlú ṣùgbọ́n pẹ̀lú ìbámu òfin orílẹ̀-èdè yìí. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas ló sọ̀rọ̀ yìí nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu mọ́kànlélógún tí yóò máa ṣe àmójútó gbogbo ohun tí ẹni tí wọ́n ṣẹ̀yàn gẹ́gẹ́ bí alámòjútó ìpínlẹ̀ Rivers ń ṣe. Akọ̀ròyìn wa láti ilé ìgbìmọ̀ asòfin Nta Ijebu ló jábọ̀ ìròyìn náà. Bí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lo ìlànà agbára ológun àti lílo ìlànà àlàáfíà láti lè dín ìṣòro àìláàbò tó péye kù ní ìlú, àjọ kan tó ń rí sí ètò ìrónilágbára àti àlàáfíà ní orílẹ̀-èdè yìí ti ṣe ìfilọ́lẹ̀ ìwé kan tó ń jẹ́ Ijebu Ode eléyìí tó ń ṣàfihàn pàtàkì ìfaradà, ìfọwọ́sowọ́pọ̀ àti ìgbàláfíà láàyè láwùjọ. Ayọ̀dèjì Mákindé ló jábọ̀ ìròyìn náà. Àkọọ́lẹ̀ tí ibùdó tó wà fún òǹkà ìṣirò ní orílẹ̀-èdè yìí fi síta fi hàn pé ọ̀wọ́n gógó ti bá owó orí ọjà ní ìwọ̀n ìdá 24 lé díẹ̀ nínú oṣù kẹta ọdún 2025. Èyí ni ìgbà àkọ́kọ́ tí àlékún yìí yóò bá owó orí ọjà láti inú oṣù kínní ọdún. Moplang Dakok ní ẹ̀kúnrẹ́ ìròyìn náà. Ìròyìn wa ní tìtàṣá lónìí kò ní jù báyìí lọ. Adétóyè Adémilóko níròyìn, títí dọ̀la ó dàbọ̀.